ni wípé wọ́n ní kíní kan titration kíní kan igbá kan àgbọ̀n ṣùgbọ́n tó bá jẹ́ títí èdè bó bá tiẹ̀ máa jẹ́ titration àti yí okọ̀ rẹ̀ padà ohun tá a fi máa ń mọ̀ wípé èdè ń dàgbà nìyẹn èdè ń dàgbà o èdè ń dàgbà gidi gan nítorí bẹ́ẹ̀ òun náà ni ètò yìí òun ni ó ṣe wà kí wá ní Asilo Ede sàbí kí n sọ wípé Yorubaa'bu tí mo mú wá lónìí o. Asilo Ede tí mo mú wá lónìí òun náà ni. òyìnbó ló ṣe wédiwé ọ̀làjú ṣàlàyé òyìnbó ló ṣe wédiwé ọ̀làjú ṣàlàyé. Òwe kan pàtàkì ó wà tó jẹ́ wípé àti onílé àti àlejò àti àgbàlagbà àti ọmọdé tó tèmó bí àtọkùn pátápátá òun náà ni a máa ń pa òwe yìí kí wá ní òwe náà lọ báyìí wípé ẹtẹ́ awo òun náà lẹ̀tẹ́ ọ̀gbẹ̀rì. ọ̀làjú ṣàlàyé ayé tipẹ́. àwọn èèyàn ní ẹtẹ́ awo òun lẹ̀tẹ́ ọ̀gbẹ̀rì. káwọn kú bàdé o. ọ̀làjú ṣàlàyé èyí ti dá ayé tipẹ́. bí ti wù tí mọ kò sí ní ti jẹ́ bẹ́ẹ̀. ó tó di pọ́n wá lógo òdù. àwọn wo la wo ganan. ó ti dá ayé tipẹ́. àwo làwọn tó jẹ́ wípé wọ́n ní ohun ìkọ̀kọ̀ kan tí wọ́n máa ń ṣe tó sì jẹ́ wípé ẹni tó bá ti jẹ́ awo bí ẹgbẹ́ wọn ni máa ń mọ̀ sí. awo ni wípé ohun tá a ṣe tá a fi hàn ẹlòmíràn. awo ni wípé ohun tá a jọ sọ tá a jọ fi ẹnu kò lé lórí tí ẹnu wa tó sì ṣe kíni tó wo tí ẹnu wa wo yìí ni wípé tá a mọ̀ pariwo rẹ̀ tá a mọ̀ fọn kágboro pé wọ́n ti wí báyìí ní tí wọ́n pè láwo nù. tí a bá wá ń sọ̀rọ̀ nípa àwọn tí a mọ̀ sí ọ̀gbẹ̀rì lẹ́ni tó jẹ́ wípé tí àwọn awo ń ṣeun bí ẹnu wọn ti wo tóun ọ̀gbẹ̀rì ò mọ tí ń lọ pẹ̀lú wọn bóyá wọ́n ń ṣèpàdé ni o bóyá wọ́n jọ ń sọ̀rọ̀ ni o bóyá wọ́n ti ẹ̀ níbì kan tí wọ́n gbọ́dọ̀ lọ bóyá bí àsìkò kan ọ̀gbẹ̀rì ò lè mọ tí ń lọ pẹ̀lú wọn. àjọ ń gbà kan ọ̀làjú ṣàlàyé ó tó di pọ́n pé kàlẹ́ndà dé ọ̀làjú ṣàlàyé òrùn náà fi ń kà. bí ọ̀gbẹ̀rì bá wá jẹ́ni tí ò mọ ní táwo dé kọ̀kọ̀ ṣe tí ọ̀gbẹ̀rì bá jẹ́ni tí ò mọ ní tí awó dé yàrá ṣe nígbà bá wa sọ wípé ẹ̀tẹ́ awo òun náà lẹ̀tẹ́ ọ̀gbẹ̀rì níbo ló ti wá jọra. mo gbàgòdè ọ̀làjú ṣàlàyé. bóyá nípa ìsáré sọ̀rọ̀ wa ìyára sọ̀rọ̀ àbí bóyá káàtì ẹ̀ sọ pé nípa àwọn èdè àdúgbò wa lóníranran la ṣe máa ń sọ pé ẹ̀tẹ́ awo òun lẹ̀tẹ́ ọ̀gbẹ̀rì òwe yìí kò bá ìlànà àkọ́tọ́ àti àsọtọ́ èdè Yorùbá. kágbá ṣàánú lárugẹ. kágbá ṣàánú lárugẹ. kágbé tí a náà lárugẹ. jí gbogbo rẹ̀ lọ́hún tí tó yẹ kó jẹ́ èdè tí ó tọ̀nà ohun tó yẹ kó jẹ́ òwe tí ó gúnmọ́ ìpèdè tó ṣe é gbọ́ ìpèdè tá a fọwọ́ sí òun náà ni wípé ẹtí awo lẹ̀rín ọ̀gbẹ̀rì. ọ̀làjúdé làwọn àgbà. ẹ rí wípé bí àwọn kan tí gẹ́gẹ́ bí mo ti sọ wípé àwa kan tá a bá kóra wa jọ tó jẹ́ wípé n tá a máa ń ṣe àfihàn àwọn míì àwa ńlá wo awo mi ni lágbájá ó lè jẹ́ bóyá bí awo tá a mọ̀ sí bí ìmùlẹ̀ ó sì lè má jẹ́ awo ìmùlẹ̀ gan ṣùgbọ́n ìtumọ̀ awo ni wípé ibi tí èèyàn méjì tàbí mẹ́ta tí wọ́n ti kóra wọn jọpọ̀ tó jẹ́ wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni wọ́n rí inú ara wọn ẹlòmíì ò bá wọn rí tàbí kó jẹ́ bóyá bí àwọn méjì yẹn àbáwọn mẹ́rin àbáwọn márùn àwọn ni wọ́n rí inú ara wọn ẹlòmíì kò bá wọn rí ní tí a máa ń pè ní awo nù tí a bá wá ní ọ̀gbẹ̀rì ẹni tí ò mọ tí wọ́n ń ṣe ni ẹ rí i pé tí awo bá wà tó jẹ́ pé àwọn kan wà tá a ti jọ máa ń rìn tá a ti jọ máa ń ṣe pọ̀ ọgbà tí nǹkan kan bá ṣẹlẹ̀ gẹ́gẹ́ ń tẹ́ ẹ mọ̀ ènìyàn ní wá inú ayé la sì wà ọgbà tí nǹkan kan bá ṣẹlẹ̀ láàrin bí àwa mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó bá dàbí aáwọ̀ tó dàbí dúkùrú tó dàbí ìjà tó dàbí gbọ́n mi sí omi òtó ẹ rí wípé àwọn tí ì ṣara wa wọn mọ̀ fi wá rẹ́rìn wọ́n lè mọ̀ rọra bura wọn léèkan náà gan pé wà wàrà alẹ́ ẹ̀ ọlọ́run mú wọn wọ́n ti túká àrí nǹkan ọlọ́run mú wọn wọ́n ti ṣe kinní kan ẹ̀tẹ́ tí awo bá ti tẹ́ ọ̀gbẹ̀rì ó mọ̀ rẹ́rìn ni ìtumọ̀ wípé ẹ̀tẹ́ awo lẹ̀rín ọ̀gbẹ̀rì ni kì í ṣe ẹ̀tẹ́ awo lẹ̀tẹ́ ọ̀gbẹ̀rì èdè burúkú Yorubaa'bu Yorùbá àsọnù ni ẹ̀tẹ́ awo ni ẹ̀rín ọ̀gbẹ̀rì bó ṣe yẹ kó rí gẹ́lẹ́ ǹgan nìyẹn ẹ ṣé púpọ̀ ṣe wá rí lọ́wọ́ báyìí ná mò ń padà bọ̀ nírú ètò ẹ̀.